Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé? Bí àǹtí wa fashion ṣe máa return padà sí inú palace pẹ̀lú welcoming back to the palace, èyí tí wọ́n ní kábíyèsí ń gbé ìgbésẹ̀ láti ṣe fún wọn, àbí kò ní padà sí inú palace. Wọ́n ní àwọn elder ní àwọn ń gbọ́ ọ̀rọ̀ yẹn níta, àwọn dẹ̀ fẹ́ kí kábíyèsí kí wọ́n sọ nǹkan tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí fún àwọn. Ìpè ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ò, wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ránṣẹ́ sí àwọn fámílì àǹtí wa ìpè kí wọ́n wọ̀n àǹtí wa ìpè tí Queen Naomi bá tún pe àwọn lẹ́lẹ́ẹ̀kejì láti sọ wípé ó tún yọ àwọn lẹ́nu ní Paris àbí ibi tí wọ́n ti lọ ra nǹkan, pé àǹtí wa ò ní dá ẹsẹ̀ wọ inú palace àwọn mọ́ láíláí. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyẹn o, a ní ká torchlight sí i. Tó bá jẹ́ pé lóòótọ́ gist yìí tó bá jẹ́ pé ó true bí a ṣe gbọ́ o, wọ́n ní nǹkan tí kábíyèsí sọ allegedly nìyẹn fún àǹtí wa wọ́n ní kábíyèsí ní àwọn order àǹtí wa wípé kó kúrò ní Paris yẹn immediately, kó dẹ̀ má tún padà lọ sí ibi tí Queen Naomi wà mọ́. Ìpè tí àǹtí wa bá tún ṣe wípé kò ní dá ẹsẹ̀ wọ inú palace àwọn mọ́ láéláé. Wọ́n ní ifá, wọ́n ní bí a ṣe gbọ́ o, wọ́n ní ó ti sọ nínú palace pé àǹtí wa ó ń lọ kiri láti lọ bá Queen Naomi láti wo ojú Queen Naomi ni. Ìpè tí Queen Naomi bá dẹ̀ fi wo ojú ẹ̀ báyìí, ìpè Queen Naomi máa change mind wọn ni o. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti ránṣẹ́ sí àwọn fámílì àǹtí wa wípé kí wọ́n bá àǹtí wa sọ̀rọ̀ o, tí wọn ò bá fẹ́ kí àwọn ṣe nǹkan tí inú wọn ò ní dùn sí. Wípé nítorí tí àǹtí wa bá tún padà tó bá lọ bá Queen Naomi, wípé kò ní ever wọ inú palace àwọn ọmọ láíláí. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wo erin ńlá sọ fún àwọn fámílì wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé a sọ nínú gist tá a sọ previously pé Queen Naomi lọ sí Paris, wọ́n lọ ṣe shopping, wọ́n dẹ̀ lọ rest brain wọn lórí gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ lọ, wọ́n ní àwọn èèyàn kan kò mọ̀ bí àǹtí wa ṣe gbọ́, kò jẹ́ wa wípé Queen Naomi wá sí Paris. Wọ́n ní bí àǹtí wa ṣe gba hotel wọn lọ nìyẹn, tó lóun fẹ́ rí Queen Naomi. Wọ́n ní Queen Naomi dẹ̀ jẹ́ kí ó mọ̀ pé àwọn ò lè rí i pé kó padà sí ibi tó ti ń bọ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n ní ìsìn kábíyèsí ń sọ fún wọn pé tí àwọn bá tún já ẹsẹ̀ àǹtí wa ní hotel Queen Naomi, wípé ó ṣeé ṣe kí àǹtí wa má fi ẹsẹ̀ kan inú palace àwọn ọmọ. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi pé káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín.
yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o wọ́n ní kábíyèsí wọ̀n àǹtí wa ò wípé tí àwọn bá tún gbọ́ tí àǹtí wa tún gba hòtẹ́ẹ̀lì tí Queen Naomi wà lọ wípé nǹkan tí àwọn máa ṣe wípé wọn ò ní láìkẹ́ o wípé so káwọn fámílì àǹtí wa kan wọ̀n àǹtí wa o wípé kò gbọdọ̀ dé ibi tí Queen Naomi wà mọ́ ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn o tó bá jẹ́ pé lóòótọ́ gist yìí ó true bí àṣìgbọ́ wọ́n ní so wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún àwọn fámílì wọn nìyẹn wọ́n ní àwọn fámílì wọn dẹ̀ pé wọ́n dẹ̀ sọ fún nǹkan tí kábíyèsí sọ wọ́n nígbà tí ó gbọ́ wọ́n ní ẹ̀rù bà wọ́n ní òun náà wá lọ sí ibi tí Queen Naomi wà mọ́ bí a ṣe gbọ́ nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí wáhé ni pé ṣé dandan lèèyàn fi ń báyàn sọ̀rọ̀ ni ṣé dandan lèèyàn fi ń báyàn sọ̀rọ̀ ni ẹ wá fẹ́ lo nǹkan fún ẹni ẹlẹ́ni so that ẹ máa fi change mind ẹ láti má fẹ́ kábíyèsí mọ́ kí ló dé ṣé gbogbo nǹkan tẹ̀ ń lò látijọ́ ẹ̀ náà ṣé bí gbogbo ẹ̀ ń sunko náà ni ẹ ṣe jáwọ́ nínú gbogbo àwọn iṣẹ́ ibi tẹ̀ ń ṣe ó ló fẹ́ bá Queen Naomi sọ̀rọ̀ ó lóun ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé tipátipá léèyàn fi ń báyàn sọ̀rọ̀ ó ṣe tipátipá léèyàn fi ń báyàn sọ̀rọ̀ náà kì í ṣe tipátipá léèyàn fi ń báyàn sọ̀rọ̀ tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ tó bá lóun ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá dẹ̀ fi sílẹ̀ tí ẹni mo rírí kí ló dé wọ́n ní kábíyèsí ní tí ò bá stọ́ọ̀pù gbogbo nǹkan tó ń ṣe yẹn tí àwọn bá bínú ò ní dẹ́ ẹsẹ̀ wọnú palace àwọn ọmọ o nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní pé kábíyèsí ránṣẹ́ sí àwọn fámílì ẹ̀ láti sọ fún un tó bá jẹ́ pé lóòótọ́ gist yìí tó bá jẹ́ pé ó true ẹ̀yin èèyàn allegedly nǹkan tá a gbọ́ nìyẹn so tá a bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ́ ń share tẹ́ ń like I appreciate yín o lágbára Ọlọ́run òkè òkè ní ọwọ́ yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.